NYSC sọ ìdí tí wọ́n fi kọ̀ láti fún àgùnbánirọ̀ kan ní ìwé ẹ̀rí tí wọ́n sì tún fi oṣù méjì kún àkókò tó yẹ kó lò. Àjọ tó ń rí sí àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà NYSC ti ṣàlàyé ìdí tí wọ́n fi kọ̀ láti fún ọ̀kan nínú àgùnbánirọ̀ wọn, Rita Ogunmeye, ní ìwé ẹ̀rí pé ó kópa nínú sísin orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n sì tún fi oṣù méjì kún àkókò tó yẹ kó fi sin ìlú. Nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lọ́jọ́ Àìkú, NYSC ní arábìnrin Ogunmeye pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ LA/24B/8325, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ray, ló ń kojú ìjìyà pé ó kùnà láti fara ẹ̀ràn fún àyẹ̀wò NYSC ti oṣù kẹrin ọdún 2025. NYSC tún wọ́gi lé ìròyìn tó ní pé wọ́n gbé ìgbésẹ̀ yìí nítorí ọ̀rọ̀ kòbákùngbé tí àgùnbánirọ̀ yìí sọ sí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu, láti tan ìmọ́lẹ̀ sí ìròyìn òfegè tó ń lọ kiri pé a kò fún àgùnbánirọ̀ yìí ní ìwé ẹ̀rí nítorí ó sọ̀rọ̀ kòbákùngbé sí ìjọba. Irọ́ tó jìnnà sí òtítọ́ ni èyí jẹ́ o. Rita jẹ́ ọ̀kan lára àwọn àgùnbánirọ̀ 131 tí a kọ̀ láti fún ní ìwé ẹ̀rí lẹ́yìn tí wọ́n ṣẹ̀ sí òfin NYSC. Ní ti ọ̀rọ̀ Rita, a fi oṣù méjì kún ọjọ́ tó yẹ kó lò nítorí ó kùnà láti lọ fún àyẹ̀wò NYSC oṣù kẹrin, èyí tó lòdì sí òfin NYSC. Ó ṣe kókó kí a jẹ́ kí ìlú mọ̀ pé èyí kì í ṣe pé a gbé ìgbésẹ̀ nítorí ìwà tó hù ṣáájú. Àgùnbánirọ̀ yìí, Rita Ogunmeye, tó ṣe fọ́nrán láti bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Tinubu lórí ipò tí ètò ọrọ̀ ajé Nàìjíríà wà, tó sì tún sọ̀rọ̀ kòbákùngbé sí ìpínlẹ̀ Èkó tẹ́ ìlú náà rùn púpọ̀, bó tilẹ̀ jẹ́ pé Ogunmeye tọrọ àforíjì lọ́wọ́ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó fún ọ̀rọ̀ tó sọ sí ìpínlẹ̀ Èkó pé ó rùn. Ó sọ nínú fọ́nrán kan pé gbogbo nǹkan ti gbówó lórí àti pé kò rọrùn fún aráàlú láti ra ẹyin àtàwọn oúnjẹ míì mọ́ o. Gẹ́gẹ́ bí ohun tó sọ, ààrẹ Bọ́lá Tinubu kò ṣe dáadáa tó níbi ètò ọrọ̀ ajé Nàìjíríà o, gbàkangbì ìyà ló sì ń jẹ aráàlú. Àgùnbánirọ̀ náà ní ààrẹ Bọ́lá Tinubu, ìjọba yín kò san aráàlú rárá, ààrẹ burúkú nìyí o, Tinubu ààrẹ burúkú ni ọ. Ìlú Èkó rùn gidi, kò sí ibi tí èèyàn lọ ní ìlú Èkó tí kò kí ń rùn. Ó jóni wá bí a ṣe kọ̀ láti sọ̀rọ̀ sókè lórí àwọn ohun tí ìjọba ń ṣe tí kò tẹ́ àwa aráàlú lọ́rùn. Lẹ́yìn tó ṣe fọ́nrán náà ni ọ̀pọ̀ aráàlú ń bẹ̀rẹ̀ sí fi èròǹgbà wọn hàn lórí rẹ̀. Bí àwọn kan ṣe kan sára sí ọ̀dọ́mọbìnrin ọ̀hún, ní ọ̀pọ̀ àwọn míì bu ẹnu àtẹ́ lù pé kò lẹ́tọ̀ọ́ láti máa sọ̀rọ̀ kògbákùngbé sí ìjọba tó wà lóde látàrí pé ó ń sin ìlú lọ́wọ́ gẹ́gẹ́ bí àgùnbánirọ̀. Ọjọ́ kejì tí fọ́nrán náà jáde lórí ayélujára kéde pé àwọn aláṣẹ NYSC ìpínlẹ̀ Èkó ń dúnkokò mọ́ òun àti pé wọ́n pàṣẹ fún òun pé kí òun lọ yọ fọ́nrán náà kúrò lójú òpó òun. Ó ní, ẹ̀yin ọmọ Nàìjíríà, àjọ NYSC tún dúnkokò mọ́ mi pé kí n má mẹ́nuba ọ̀rọ̀ náà mọ́ o. Láàrin wákàtí 24 péré, ìjọba ti ń halẹ̀ mọ́ mi, bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn aláṣẹ NYSC. Ẹ̀yin ọmọ Nàìjíríà, wọ́n mọ orúkọ mi o, wọ́n sì mọ ibi tí mò ń gbé. Ẹ jọ̀ọ́, tí ẹ kò bá gbúrò mi mọ́, ẹ mọ àwọn tí ẹ máa di ẹ̀bi ọ̀rọ̀ náà lé lórí. Mi ò ṣe ohun tí ó burú o. Àgùnbánirọ̀ náà fi ohùn obìnrin kan léde tí obìnrin náà sì ń pariwo mọ́ lórí ẹ̀rọ alágbèéká rẹ̀ pé kó lọ yan fọ́nrán náà. Yàtọ̀ sí obìnrin ọ̀hún, àwọn akẹgbẹ́ rẹ̀ míì tún jábọ̀ fún pé àwọn aláṣẹ NYSC ń wá látàrí fọ́nrán tó ṣe nítorí ó lòdì sí òfin àgùnbánirọ̀ máa sọ̀rọ̀ sí ìjọba. Àmọ́ ṣá, ọ̀dọ́mọbìnrin náà sọ pé ohun tí àjọ NYSC sọ ni pé kí àwọn má darapọ̀ mọ́ òṣèlú. Wọn kò sọ pé òun kò lẹ́tọ̀ọ́ láti sọ ohun tó ń dùn òun lọ́kàn o. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Èkó. Ẹ bá wa pín ká, ẹ sì bá wa fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Èkó. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì
ìkànnì jígí alára 24 bàbá gbogbo.